bá ti depo tí epo bá ti yí lára wọ́n fẹ́ depo sálẹ̀ wàhálà ẹ̀ wọ́n wá da epo ẹ̀ náà wọ́n wá jókòó lé lórí epo yẹn wọ́n wà nídìí ẹ̀ òun ló pupa yẹn síbẹ̀síbẹ̀ ọlọ́run bí wọ́n ṣe dìtẹ̀ ẹ̀tọ́ ọlọ́run wá ní ìdí ẹ̀ tí wọ́n depo sí yìí pòun sọ nǹkan di ara pòun sọ di nǹkan ribiribi tí wọ́n máa wá kiri ọba ó máa ń tẹ òye ẹ̀yẹn ìyá Ayekooto ọba máa ń fi sórí ara ẹ̀ ọba àwọn olórìṣà wọ́n máa ń lo oríṣiríṣi iṣẹ́ náà ń lò yẹ́ ẹ̀ sí ọlọ́run tó wá bùkún wọ́n rò pé wọ́n máa dìtẹ̀ ẹ̀ ni pé ó máa condemn ṣùgbọ́n ọlọ́run wá tún ṣe kí ni ó wá tún lọ gbéga pẹ̀lú ìyẹ́ ẹ̀yẹ tẹ́tìrì òun náà ń pè ní èkó dídẹrẹ́ tó ń wá kiri bẹ́ẹ̀ bá lórí àwọn ọba ńláńlá Yorùbá yẹn kí wọ́n máa ń tẹ̀ sórí bẹ́ẹ̀ ni ẹ rí pé gbogbo wọn ọ̀nà fífẹ̀ wọ́n máa ń tẹ̀ sórí àwọn olóríṣà àwọn èèyàn ńláńlá wọ́n máa ń tẹ̀ tó bá ń ṣọdún èkó ìdí ẹ̀yẹn òun ni wọ́n fẹ́ fi bàjẹ́ wọn ọ̀dọ̀ mọ̀ pé Ọlọ́run máa fi ṣe kí ni wọ́n máa fi ṣẹwà fún ni so Ayekooto dẹ̀ eléyìí ẹyẹ yìí tí ó bá lahùn tó bá ń sọ̀rọ̀ kò sí èdè tí ò gbọ́ ní gbogbo àgbáyé kò sí èdè tí ò gbọ́ bó wọlé Haúsá ń sìn á máa sa Haúsá bó jẹ́ Yorùbá bó jẹ́ Ìgbò ló ń sìn Ìgbò yẹn ló máa sọ olófòfó dẹ̀ ni bẹ́ẹ̀ wọnú yàrá bẹ́ẹ̀ jí ẹran ìyá yín jẹ á sọ fún wọn kún jẹ́ ẹran jẹ orúkọ yín pátápátá tó bá ti mọ̀ ló máa pè ẹyẹ ẹdẹ eléyìí ibikíbi tó bá wà yẹn tó bá ń sìn ibi kì í wọ bẹ bí ilé tí Ayekooto bá wà kì í gbàbọdè kò sásàsí kan tẹ́ máa sà tó máa wọlé yẹn kò sí aburú tó máa wọlé yẹn lọ bá ẹnikẹ́ni àwọn tó ń pè ní babaláwo wọ́n fi ń ṣe òmọ̀ láti máa mọ nǹkan tó máa fi mọ nǹkan wọ́n lo Ayekooto wọ́n fi ń ṣèṣọyè torí kì í gbàgbé nǹkan bó ṣe wà yìí oríṣiríṣi iṣẹ́ ni Ayekooto wà fún so ẹyẹ tó ní agbára ni ìgbẹ́ tó ń yà àwọn tó bá nímọ̀ bójú èèyàn bá fọ́ wọn fi ń lá ojú ìgbẹ́ Ayekooto bẹ́ẹ̀ ni àwọn tó bá nímọ̀ ẹ̀ àwọn tó bá nímọ̀ oríṣiríṣi nǹkan ló wà fún gbogbo nǹkan ara ẹ̀ pátápátá nǹkan dáadáa ló wà fún kò sábúrú lára ẹ̀ ilẹ̀ ń gbàbọ̀dè kì í jẹ́ ká burú wọlé báyìí nìkankan. Ayekooto máa ń lò tó bí ọdún mélòó láyé. ó máa ń pẹ́ ó ń dàgbà bọ̀ tó jẹ́ pé àwọn èèyàn máa ń bínú ẹ̀ ni tó bá ń ṣòfófó wọn yí ọrùn ẹ̀ máa wọ̀nà àtipá. tó bá yin lọ́rùn tán pa nípa púpa ìjó tiẹ̀ láburú. ó láburú ní nǹkan tó máa ṣẹlẹ̀ sẹ́ni ẹni á jìyà ẹ̀. tó bá ṣerú ẹ̀. bẹ́ẹ̀ bá ṣerú ẹ̀ bó ṣe wà yìí ń sìn tí wá wà nínú oko tẹ́ bá yìnbọn sí tàbí ìyẹ́ ẹ̀yẹn ń fọ́mọ̀ pé ìyẹ́ ẹ̀yẹn kó tó kú wá gé gbogbo ìyẹ́ yẹn á ti mọ̀ pé torí tí ìyẹ́ ẹ̀ lẹ́ fi fẹ́ ràn tí ìyẹ́ bá fẹ́ bọ́ sílẹ̀ tó bá fẹ́ yọ bá jẹ́ pupa yẹn ni ọ á gé fúnra ẹ̀ ó ti mọ̀ pé ẹ fẹ́ lò ó ti mọ̀ pé ìyẹ́ yẹn important fún yín. so gbogbo Ayekooto tá a bá ti rí ni díẹ̀ máa ń gbà. tó bá dàgbà tán ló máa bẹ̀ sí yọ ìyẹ́ o ó máa gbó tó bá dẹ̀ bẹ̀ sí sọ̀rọ̀ ọmọ máa wà nù ọmọ tó bá ti bẹ̀ sí lahùn tó ń sọ̀rọ̀ kò sí gbogbo nǹkan tí ò ní. ìdí ẹ̀ gbọ́dọ̀ pupa ṣáà ni. ìdí ẹ̀ gbọ́dọ̀ yọ ẹ̀kọ́ yẹn tẹ́ bá dẹ̀ fẹ́ yọ ẹ̀kọ́ ìdí ẹ̀ yìí tẹ́ bá fẹ́ yọ ẹ̀kọ́ dídẹrẹ́ yìí ẹ máa fàtọ̀ dúdú bò ó lójú ni. kéèyàn tó lè yọ. tí ò bá jẹ́ kò ní yọ dáadáa mọ́ kò ní fẹ́ yọ máa yọ kíní ẹ ní jẹ́ kó rí nígbà tẹ́ bá fẹ́ yọ ẹ fàtọ̀ dúdú bò ó lójú ẹ dẹ̀ bẹ̀ sẹ́ yọ yẹ́yẹ́ tẹ́ bá ti jẹ́ kó rí ìyẹn ò ní fi bẹ́ẹ̀ máa yọ pẹ̀tẹ̀ mọ́. bàbá ṣé gbogbo ẹyẹ ló lè báyàn gbélé ni. ṣé gbogbo ẹyẹ ló lè báyàn gbélé. kí sí gbogbo ẹyẹ ló lè báyàn gbélé bọ̀tá Ayekooto lè báyàn gbélé the best ẹyẹ tó lè báyàn gbélé nìyẹn.